èmi ò ní kẹ́ni kankan má dìbò ṣó ti yé yín bọ̀ nǹkan tẹ́mi mọ̀ ni pé tí a bá lọ sí ilé bàbá wa padà ìyà yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn atiláwí ti pláàni fún wa ti pẹ́ ẹ jọ̀ọ́ tó lọ lọ́hùn advice ni ìwọ tó bá ṣe wọlé ẹ lọ gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Professor Banji Akintoye ẹ gbọ́ ọ̀rọ̀ tán sọ kò sí èébú o kò sí èébú ọpọlọ ni mo fẹ́ kẹ́ fi gbọ́ wọ́n ní owó tó ń dà wá láàmú wà ní north nígbà tá a wá rówó yẹn náà bàbá Banji Akintoye fi ń yé wa pé sífà yẹn ṣe sílífà tó ń ná ní French wọ́n ń ná ní north wọ́n fi ń ṣe exchange pẹ̀lú owó wa sífà yẹn náà ló kùdí síkú tọnu mọ́ ọ̀dọ̀ wa bọ̀ wọ́n jẹ́ káwa ná ní àfikún bàbá tún wá sọ ní èdè Yorùbá bàbá tún sọ kí n sọ fún ilé èdè Yorùbá bàbá ní almost 136 kinní kan ní bọ́dà wọn àbí 36 kinní kan ní bọ́dà tó wà ní north tó yẹ pé wọn ò tiẹ̀ lò mọ́ rárá tẹ́lẹ̀ wọ́n lọ sí gbogbo ẹ̀ bọ̀ bọ́dà tó ń kó oúnjẹ fún àwa nílẹ̀ Yorùbá wọ́n ti pa ẹ̀dẹ̀ ní nǹkan right wọ́n fẹ́ fi ebi oúnjẹ wọ́n fẹ́ fi pa wá ẹ̀ ní nǹkan right níbi tá a ti ń sọ̀rọ̀ yìí àwọn kan sì ń sọ̀rọ̀ òṣèlú ṣó dìgbà tó bá fi gígún ọmọ Yorùbá lójú kó tó di pa sọ́dọ̀gún ogun ti wà nílẹ̀ Yorùbá already ọ̀nà tó lè fi fìyà jẹ wá pọ̀ mo rẹ́nìkan sọ̀rọ̀ ó ní gọ́vnà Èkó máa pa kíní sí ó ní gọ́vnà Èkó ó mú ọ̀kadà àwọn Haúsá oorun àwọn Haúsá ò ṣe dúró lu wọn kó máa gun ọ̀kadà tí gọ́vnà Èkó rún yẹn kọ̀ǹfà àwọn ní oorun láì fún wọn kankan Yorùbá ni o ló tún sọ yẹn mo á béèrè lọ́wọ́ ìyá yẹn nínú gúrùpù mi pé kí ló dé tẹ̀ ń sọ̀pọ́ọ̀tì Haúsá bóyá báwọn ṣe rò ó ni wọ́n lè má rò pé bóyá nǹkan kan wọ́n rò pé ọrọ̀ ajé bọ́ ọrọ̀ ajé yẹn ọ̀kadà yẹn gangan òun náà fẹ́ fi discipline wa nílẹ̀ Yorùbá máṣíìnì gangan òun náà fẹ́ fi jagun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ lérò pé àwọn pípì wọ́n ti hàǹgì sáàrin àmọ́ tó bá lágbára èmi ò lóògùn mi ì lágbára ṣe ti gbọ́ wọ́n ní there is no ATM network 5 hours ago no ATM network ṣe rí gbogbo system yẹn bóyá màá tún go further mo fẹ́ pa tẹ́lẹ̀ brother mi ṣe rí gbogbo system yẹn wọ́n ti plan ẹ̀ ó ti yé yín mo wà nínú in charge security system wọ́n ti plan ẹ̀ kò ń ṣe kọ́ tán plan lẹ́nìí tó bá yá ìyẹn lẹ́sìn rí wọ́n máa pa telephone that is the reason why SOJ ṣo rántí ọ̀rọ̀ tá a kọ́kọ́ gbọ́ ìgbómìnà ìgbà yẹn táwa kọ́kọ́ gbọ́ yẹn pé wọ́n máa pa phone aláṣẹ́ra walking talk ò ní di phone atẹ́gùn lásán ni kò ní di network tẹ́ báyìí dèbò kí n ṣe bẹ̀ ní walking talk tó bá ti tẹ́lẹ̀gbẹ́ kan bó máa ṣiṣẹ́ atẹ́gùn lòún bá ṣiṣẹ́ kò ní di network òun la ṣe ra kíní ẹ̀ fáwọn alágbára ń gbà ẹ̀ pé kàn mú dání kàn lè fi ẹ̀pọ̀ àwọn èèyàn tó lè bá wọ àdúgbò ìwọ tó o bá lówó lọ́wọ́ gan nínú street yẹ tẹ́ ẹ bá fẹ́ save lu yín tó o bá lówó nínú street yẹ tó lówó tó bá ra walking talk bíi 4-5 fáwọn èèyàn number 1 house yín kò ní middle house yín kò ní the last house yín kò ní ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ second to the last house yín kò ní tó o bá ra 6 àbí 7 lágbára ẹ̀ka tó bá ra sí street yẹ wàláì that is time of security bẹ́ẹ̀ ni nǹkan tó ń pè ní security nìyẹn kò dìgbà tó lè bá wo àdúgbò àwọn kọ́kọ́ máa wà tó yẹ pé tó bá ṣẹlẹ̀ tẹ́ bá ní kó fún fèrè lè má kárì tẹ́ bá fi tó bá jẹ́ àwọn tó ní agbára tẹ́ bá fi walking talking pé ẹ wo nǹkan kan tí ń ṣẹlẹ̀ ládùúgbò bíbá ó dẹ̀ pa àwọn olè ti wà ní nọ́mbà sósósóso ẹjẹ́ akóra mọ́ tó ti mọ bẹ́ẹ̀ máa tó bá jẹ́ àwọn ọdẹ tán strong wọ́n á àtáàkì wọn àwọn nǹkan táwa ṣe ra walking talking gbà yẹn nìyẹn mo ráhùn tó ti bú mi pé ṣé walking talking ká lè fi jalè ni àwa ara walking talking ká fi save lu bàbá wa ni Ààrẹ Almaroof ò béèrè owó lọ́wọ́ anybody rí lórí line owó tí èmi ń gbà mi ò gba owó mi sọ́wọ́ à ń gba owó lórí group wa a dẹ̀ fi ń ṣe nǹkan sílùú bàbá wa ni kẹgbọ́n sìn òní sìn inú mi dùn Ògúndípẹ̀ wọ́n ní MTN doesn't work for hours gbogbo àwọn nǹkan tó ń ṣe nìyẹn òun ni mo ṣe sọ fún yín pé ẹ̀yin tẹ́ ẹ bá lówó tẹ́ ẹ bá rí owó gbà ẹ lọ fi owó ra owó Ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ fún wa ẹ má bínú
Ọlọ́run ti kọ́ ẹ lọ mú owó yẹn kẹ́ fi ra owó jẹ́jẹ́ kódà tó bá yẹ pé Ìbàdàn ló lè travel lọ tó mọ̀ pé èèyàn kan sọ pé wá sáré fún wọn lówó ní kọ́ bẹ́ẹ̀ sáré fún owó yẹn ṣe kó lọ gba káàṣì yẹn ó kéré jù èèyàn gbọ́dọ̀ ní àrírú ẹ̀rí ẹ gbọ́dọ̀ ní 50,000 káàṣì nìyẹn o ẹ lọ ra oúnjẹ sílé èmi ò sọ pé wàhálà máa ṣẹlẹ̀ o bọ́ ọkàn mi sọ fún mi pé kíní yìí ò ní go well ní within that 25 26 27 nǹkan kan máa burst. ṣètún gbọ́ wọ́n ní no any transaction from bank system since 5 hours ago thank you nǹkan tí mò ń sọ nìyẹn ní tí mo ṣe ní káwọn èèyàn gidi máa wá bí kẹjẹ kájọ máa sọ èmi ò tún mọ̀ yìí o ẹ̀yin lẹ ń já mi sí wọ́n ní kò sí transaction bí kankan for 5 good hours abájọ ẹni tí mo ṣòwò sí kò lọ ó kàn ń padà ní èmi ò tẹ rò pé nẹ́tíwọ̀kì tọ̀dọ̀ mi ni kí ló dé ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ má jẹ́ ká rojọ́ jù ẹ̀yin èèyàn wa ẹ kò ní di fracas ẹ wá gbọ́ ọ̀rọ̀ báyìí máa ṣèfò ayé wa okó àtòbò làwọn míì lọ jókòó tì lọ́rùn sí mi mọ bí ṣe fẹ́ explain kí ni mo ó ń ká mi lára bí ẹ pé Ọlọ́run bí ẹ pé k'Ọlọ́run fún mi ní agbára kan tẹ́nìkan kan ò ní rí ni. I know the attack is coming soon. Adekunbi, nǹkan tèmi náà ń sọ nìyẹn. But àwọn èèyàn wa kò fẹ́ yé wọn. À ń sọ kíní yìí pé attack yẹn ń bọ̀ soon. But a lot of people don't want to understand. Wọn ò fẹ́ understand scenario yìí. Wọn ò fẹ́ understand. Okay, mi tẹ́ ti ṣe 1 hour gan. Mà rò pé mo ti pẹ́ ni. Mo sọ fún àwọn èèyàn pé attack yẹn ń bọ̀ láìpẹ́ yìí. But àwọn èèyàn wa ò fẹ́ gbọ́ pé attack yìí ń bọ̀. Àwọn èèyàn wá sì ń ṣagídí pé ẹ lọ dìbò wọ́n dẹ̀ àtáàkì wa Bọ́lá Gold mo rí ẹ Ṣadé Gold mo rí wọ náà ìyá mi Ọláyínká mo rí yín but àwa tá ń try láti explain ní kíní people think we are stupid àwọn èèyàn people think we don't know what we talking about àwọn èèyàn rò pé bóyá ọpọlọ wa ti kú ni. Gbogbo eléyìí tèmi ń ṣe yé mi ò jájá pé kí ẹnìkọ́kọ́ fún èmi lówó bọ̀ kí ìlú bàbá tèmi save ni mo wà fún tó bá wá sórí péjì mi tó bá kọ́gbọ́n ajẹ́pọ̀lú ẹ̀gàn kò ní nǹkan ṣe ni. You will not come to Aare Admaruf page ìgbà míì èmi náà máa ń ṣe ẹ̀yẹ ọ̀rọ̀ okó àtòbù kọ́ leléyìí tá à ń sọ yìí níbi tá à ń bá bọ̀ yìí gan ẹ rí i pé okó ọkùnrin mi ò ní lé nínú ilé ọkùnrin mi àpéyàwó aṣọ fún ẹ̀kọ́ ìpè ṣe pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí òbò ni wọ́n tún fẹ́ dó ṣé ẹ̀ mọ̀ ni ó dàbí ẹni pé fọ́ọ̀nì ni bọ̀ kò fọ́ọ̀nì honestly ó dàbí yẹ̀yẹ́ ni adult ni gbogbo wa mi ò ní láti fi ẹnu bo nǹkan kan láti sọ̀rọ̀ níbi tá a dé yìí ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Turkey àdúpẹ́ ìlú tọ́lọ́run fún wa ilé kan wọlẹ̀ sí i ní àwọn ẹlòmíràn ara àwọn kan tó ń bá mi ágì pé fíìmù ni wọ́n ní kì í ṣe fíìmù ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ló kú sínú ibẹ̀ yẹn láwọn tó jọ ọmọ Ọ̀yọ́ lọ́dọ̀ tèmi tó jọ ọmọ ìlú mi àwọn Ọ̀yọ́ máa ń lọ Tọ́kì gan ọ̀pọ̀lọpọ̀ ló kú síbẹ̀ hòtẹ́ẹ̀lì ibi tẹ́ kàn rí yẹn àwọn tó ṣe fídíò lásìkò ẹni o àwọn various places kan wà tó yẹ pé ó ń wọlẹ̀ ni but Ọlọ́run fún wa ní ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tó le koko ilẹ̀ tí strike ò tiẹ̀ mú rí inú Amẹ́ríkà yìí bóyá 1997 bóyá 2007 ní àbí 2008 ní ilé mi kan tí mo kọ́kọ́ rà kó tó di pa kúrò ń bẹ̀ kí ni earthquake yẹn ó jáde báyìí láàrin 30 seconds ilé ayé fẹ́ sú àwọn èèyàn gbogbo ilé bóyá tóbi tó ilé kò sílé tí ò mì ilẹ̀ mì báyìí tó mì láàrin 30 seconds ní ọjọ́ náà mọ́tò kan tí mo fẹ́ gbé lọ sí Nàìjíríà ní ẹni tó wá bá mi gbé mọ́tò yẹn ọ̀rẹ́ mi kan Azan ló wá bá mi gbé mọ́tò yẹn jọ náà a kàn ń dọ̀bù jọ́ mọ́tò yẹn torí kò start ní ìtaláwà ìyàwó mi wà nulé ṣùgbọ́n tó rí kíni ẹ tó ṣe báyìí ó rò pé mi ni mo fi mọ́tò fa irin inú ilé ni lórí kí ló ṣẹlẹ̀ tó ti sáré bẹ́ẹ̀ bọ́ta everywhere ní gbogbo United States àmà rírú ẹ̀ ní Nàìjíríà àwa dúpẹ́ orí tọ́lọ̀ ń ṣe fún wa àwọn èèyàn wá ṣe tó wù wọ́n
àwọn èèyàn wá ń ṣètò òun ẹlòmíì ò tiẹ̀ jí sòrò inú táìwé àwọn míì ti gba pátí lọ àyájọ́ olólùfẹ́ mi ò ní kéèyàn má ṣèfẹ́ kéèyàn má nífẹ̀ẹ́ ara wọn o bọ̀ mo tún repeat ẹ̀ fún yín tó bá dé ojú ẹ̀ okó ọkùnrin ò ní le débi pé ara obìnrin gan á le sọ́kọ ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé tí ìrẹ̀wẹ̀sì bá ti bá àwọn ìyá wa tó bá gboko wá á ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò tiẹ̀ dùn wọ́ okó tiẹ̀ tún le pẹ̀lú bí ìlú ṣe rí yìí ọkùnrin mi lè bẹ̀rẹ̀ sí ní báyàwó ẹ̀ fa wàhálà lórí ẹ̀ torí ọmọbìnrin yẹn nírònú ni ìwọ ìyàwó náà tó bá wo ọkọ ẹ pé bàbá lágbájá yẹn tí ẹ pè mí o ò mọ tí bàbá ń rò o ò mọ tó ń rò àwọn èèyàn ti wá sórí kíní mi ó tẹ̀ ń yẹ kódà èmi kò mọ bí ṣe máa post ẹ̀ títọkọ tìyàwó mo sọ lánàá tọ́lọ́ nídìí ẹ̀pù ó láwọn ò jẹun láti Friday nẹ́tíwọ̀kì náà dà tó tún máa fi gba owó tó bá tún gbowó wọn máa ra owó ta owó ẹjọ́ torí Ọlọ́run irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn pẹ̀lú ìyàwó ẹ̀ tọ́jọ́ ṣe fídíò sí mi yẹn ṣé tí ìyàwó yẹn bá rí neighbor kan tó fẹ́ fún ní 5,000 ẹjọ́ torí Ọlọ́run láàrin èmi àti yín tí wọn ò dẹ̀ jẹun láti Friday tó fi sọ fún mi níjọ́ Sunday tó rọ́kùnrin kan tó máa fún 5,000 ẹjọ́ ṣọ́mọ obìnrin yìí ò ní tẹ̀dílẹ̀ kí la máa pè yẹn ẹ pè láṣẹ́wó kò ń ṣe aṣẹ́wó nǹkan kan ló súnyàn débẹ̀ mo máa ń sọ ọ̀rọ̀ mi èmi dẹ̀ máa ń sọ pẹ̀lú nǹkan tí mò ń rí tí mo ti gbọ́ rí ni kò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa ló láìkí kan máa ṣèranù ẹlòmíì ẹ máa rò pé ṣèranù lójú tiẹ̀ kò kákúranù nítorí nǹkan tó máa fi túnlé ẹ̀ ṣe lórí ló ṣe fún ẹjọ́ torí Ọlọ́run ọmọbìnrin tá à ń sọ yìí tí ọkọ ò bá sínlé tó bá kanlẹ̀kùn next room ẹ̀ ilé wọn tó ń gbé tó kanlẹ̀kùn ẹ̀ pé bàbá lágbájá ẹjọ́ ẹ tiẹ̀ fún mi ní 300 kí fúnra kan fún àmọ́ yìí tí bàbá lágbájá bá fà wọlé ó dàbẹ̀ pé fọ́ọ̀nì ni wàláì kò fọ́ọ̀nì o bí ṣe ń sọ ọ̀rọ̀ yẹn ó ń dùn mí nínú ọkàn mi gan tó fà wọlé tó ní má wọrí ìyá lágbájá máa fún ẹ ní 2,000 jẹ́ àkànṣáré ṣeré tóbìnrin yẹn bá kọ́kọ́ jókòó pé èmi 2,000 ó lè fún màá yẹn gbàtí tó bá fún gbàtí tó á ṣe kíni á wọ kàtó lọ sínú ilé tó bá rí pé ó retí ọkọ 2 hours àsìkò rọ́kọ àmọ́dẹ̀ tí ń lọ́nu mọ́lẹ̀ opportunity dẹ̀ ní fún ẹrù ọ̀rọ̀ mi ò ẹ̀yin ọlọ́gbọ́n ni o opportunity ní fún a ò pé 2,000 300 naira péré ló lọ bèrè ó ní ọkùnrin yẹn nígbà tó lọ bá fúnra rẹ̀ ló máa lọ kanlẹ̀kùn wọn ní baba lágbájá ẹ̀ mú owó yẹn wá náà àkọ́kọ́ gba owó yẹn dáadé náà pé lè mọ̀ ó lè ṣe kó sá lọ obìnrin dẹ̀kun tó bá gba báyìí ó máa rún mọ́ abẹ́ bèrèsí ẹ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá ti dirú nǹkan bẹ́ẹ̀ yẹn kúíkì ni kò ń ṣe nǹkan tó ń kó gbogbo aṣọ lẹ̀ kò wú ọmọbìnrin yẹn kò wú bẹ́ẹ̀ the same thing apply sọkùnrin náà tó kanlẹ̀kùn neighbor ẹ̀ nítorí pé ó ní òdi owó tí neighbor tó kanlẹ̀kùn ẹ̀ tóun ò lọ́kọ tóun dẹ̀ nídẹ̀ẹ́ni tó máa gbé débẹ̀ níwọ̀nba ó dẹ̀ lè ti máa fojú wo máa pẹ́ ìyá alágbájá ẹjọ́ mo nídìí 500 ó bàbá kínní mi ò ní 500 o mi ní 500 o mi ò lówó mi lè fúnyàn lówó lọ́fẹ̀ẹ́ mi lè fún àti fojú bá yín sọ àti fetí bá yín sọ wàláhì ó fọ́ọ̀nì ni kò fọ́ọ̀nì àti fojú ara bá yín sọ ìṣe bẹ́ẹ̀ pẹ́ gbọ́ màá fún yín 5,000 ṣe máa wọlé kẹjá ṣeré láàrin ìṣẹ́jú mélòó bàbá alágbájá máa ṣeré nítorí ó ti ronú pé ebi ò ní pa àwọn ọmọ òun kú. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye Abiola. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.